kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá a kí gbogbo ẹni olùfẹ́ ta ni Ọlọ́run káàkiri àgbáyé pátá pípọ́ tẹ́ fi wò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́wọ́ ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá a kí gbogbo wa lórí ọ̀rọ̀ awuyewuye tí ọba Adétọ̀nà Síkírù Àwùjalẹ̀ tí wọ́n gbéṣẹ́ wọ́n sọ pé tá a bá ń ròyìn kà láwùjọ ká sọ tolóore náà fàráyé mo wá rí àwọn ọba kan tí wọ́n kóra wọn jọ táwọn náà wá sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n máa ní kí wọ́n á pílẹ̀ ẹ̀ fún gbọ̀nyàn ọmọ Yorùbá láàrin àwọn ọba àwọn tí wọ́n understand tá à ń sọ pọ̀ àánú wọn torí mo rí máàmù kan náà tó ń sọ pé bí ó ṣe wà ọba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti sìn táwọn sì sí tìyẹn kò sì ṣẹlẹ̀ ẹ yí kí n play fídíò fọ́nà ọba fẹ́ràn kábíyèsí kẹ́ bá gbọ́. àwọn ọba sì wọ́n sọ̀rọ̀ ọba kan lẹ́ẹ̀kan wọ́n lọ́ba kan ó wàjà mo ní tó Ọlọ́run kó ṣe ikú nísìmí fún àwọn bàbá wa ṣùgbọ́n mo mọ̀ pé ẹni máa jọba sí àwọn afọba jáwó dáadáa o torí gbogbo wa ń gbà tá a máa jọba ìyá mọ̀ kan tó ń ṣe bẹ́ẹ̀ o Christian kan ló wé wa ní náà ọ̀tọ̀ àmì òróró lé wa lórí o mùsùlùmí ò dẹ̀wé tọ̀ bá ń fún wa o. tẹgbọ́n tí kábíyèsí wí kábíyèsí mọ ìlú bí tẹjọba yé lórí o ṣùgbọ́n bọ̀dé tí a mọ ọba bí tí ó ń sọ̀rọ̀ yìí kábíyèsí orí yóò ní dàrú o ayé yóò ní bàjẹ́ o àwọn alálẹ̀ ògbẹ̀yìn lẹ̀ Yorùbá ògbẹ̀yìn wọ́n ní sẹ́ rí nígbà táwọn ò jọba wọn ò tọ́ àmì òróró àwọn lórí mùsùlùmí kọ́ lówó tọ́ bá ń fa wọn àwọn ti rí ipò ọba káwọn ò tó wá sọ pé àwọn fẹ́ jẹ́ wọ́n jẹ́ ká mọ̀ pé ipò ọba yẹn wọn ò fi bẹ́ẹ̀ ní kankan nú àwọn tó wá ń jẹ́ àwọn ti rí káwọn ò tó wá ipò ọba yẹn wọ́n kíù fún ni gbogbo àwọn ọba tó jẹ́ nísìn kò sí ètò ìdè sọ fún wa pé wọ́n fi wá bẹ òun ni káwọn sọ pé torí pé a fi lọ fi káwọn sọ pé bẹ́ẹ̀ torí pé a lọ fi ipò ọba bẹ̀ wọ́n ni wọ́n ṣe bó ṣe wù wọ́n wọn ò fi bẹ̀ wọ́n àwọn ni wọ́n wá ń kíù fún ẹ jẹ́ àgbọ̀ síwájú. apply ni o kì í ṣe pé a jókòó sílé wa tó wá fà wá tipátipá o àwa débẹ̀ tó sì àwa dà àṣà o. a sọ pé a lè ṣe modification sí bó ṣe ń ṣe ìlànà ìsìnkú ọba ṣùgbọ́n ká gbókù ọba síta ká máa wẹ̀ ká máa kírun sí lára Ọlọ́run ní jẹ́ kó bá kú o. ṣe ń gbọ́ wọ́n ní gbogbo ìlú tó bá láwọn àtúnṣe kọ̀ọ̀kan tí wọ́n ṣe lórí òkú lọ́balọ́ba nípa àwọn lè ṣe modification nípa òkè ya ẹja tó fẹ́lẹ̀ sí àti ẹja tó fẹ́lẹ̀ sí ṣùgbọ́n èyí tó jẹ́ ìpìlẹ̀ gangan tó jẹ́ tradition àwọn ò gbúdọ̀ amend ẹ̀ tí àwọn táwọn òfin ní ṣe tradition mọ́ wọ́n á tẹ̀síwájú wá ní Ọlọ́run jẹ́ kó bó kú o èyí jẹ́ káwọn mọ̀ pé ọba aládé kìí ṣèyàn lásán ó ní tí ń bẹ lára ọba tó fi ń pè lọ́ba òṣà tí ń bẹ lára wọn la fi ń pọ́n wọlé ni mo fi ṣèyàn lásán wọ́n á ní Ọlọ́run jẹ́ kó bó kú o èyí túbọ̀ sí pé ọba tán bá sin nísìn pé akínú sí ilé akátẹ́lẹ̀ nísìn mùsùlùmí àbísí kìrìsìtẹ́nì èyí ti kú ni Síkírù Adétọ̀nà ó kú ṣùgbọ́n Àwùjalẹ̀ ò kú Síkírù Adétọ̀nà ó kú àkúrú Àwùjalẹ̀ ò kú ipò Àwùjalẹ̀ tún Àwùjalẹ̀ ó wà digbidigbi tí kankan ò sí ní ṣe ṣùgbọ́n òun ló kọ tiẹ̀ bó ṣe wù ú ọba tó bá jẹ́ tìlú tóró ayé ò ní gbàgbé rẹ̀ ìtàn ò ní gbàgbé rẹ̀ èyí tó bá jẹ́ tìlú tó rí ní dàkejì náà ayé ò ní gbàgbé rẹ̀ ìtàn ò ní gbàgbé rẹ̀ bí Síkírù Adétọ̀nà bó ti fẹ́ kí wọ́n kọ́ tó òun ni wọ́n ti kọ́ òun bó ti mọ̀ pé ìran rẹ̀ kankan kò tún ní já pátẹ́sẹ̀ wọn ní orí àpèrè mọ́ ọba tó jẹ tó a di pé àtòníṣẹ̀ṣe àti mùsùlùmí
wọ́n máa ń jà sí pé ta ni ó ṣètò ta ni ó ṣe ètò ta ni ó sìnkú rẹ̀ ǹjẹ́ irú ìtàn tó fi lélẹ̀ ń ǹjẹ́ lè parẹ́ nínú ìtàn láíláí nínú ìtàn lu Ìjẹ̀bú Òde báyìí ṣé n tí ọba Síkírù táǹtì ẹ̀mọ́ lọ́ba dr Síkírù bí alùkálù dókítà fún wọn ní kàwé dáadáa àbí barista Síkírù ni ṣé n tí wọ́n ṣeun só lè jẹ́ kí oyè wọlé wọn mọ́ láíláí tó lè jẹ́ kí wọ́n fi só lè jẹ́ kí wọ́n bọ̀wọ̀ fún àwọn ẹkẹ wo àwọn ọmọ tí ọba yìí bí kò síbi tí wọ́n ti rí àwọn ọmọ tí bàbá yìí bí tí wọn ò ní mọ̀ sọ̀tàn ní tó gbẹ̀yìn bàbá wọn yìí àmọ́ rò pé káwọn fi pàṣẹ ṣe jẹ́ ni kí wọ́n lè bá àwọn rí àwọn pé àwọn làwọn sin àwọn ṣèkínní nìkan ṣùgbọ́n àwọn mọ̀ pé orúkọ mọ̀lẹ́bí orúkọ ilé Adétọ̀nà gangan náà fi bàjẹ́ ó kọ Àwùjalè ò bàjẹ́ kò sì ní bàjẹ́ láíláí nígbà ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ làwọn ṣẹlẹ̀ pé àṣẹ bàbá yìí gangan àṣẹ fanatics ni àṣẹ oníjàgídíjà kankan ni orí rẹ̀ ó fọmọ yékeré joyè ó jẹ age 26 ó wá pẹ́ńbẹ̀ bó ṣe ń bá àwọn ológbòni jà nígbà àwọn olóṣùgbò jà nígbà àwọn afọbajẹ jà wọ́n ti ṣe wọ́n nígbà tá interview àwọn ọmọ Ìjẹ̀bú according to life tá a tún ṣe wọ́n jẹ́ ká mọ̀ pé ìlú ti pín méjì gan tipẹ́tipẹ́ Agẹmọ ò ti wọ̀ Ìjẹ̀bú Òde mọ́ tipẹ́tipẹ́ tó ti pín méjì tipẹ́tipẹ́ wọ́n láti gbà náà kò sì gbádùn ó ti dín lógún ọdún sẹ́yìn títí ń ṣe bọ́nàbọ́nà bí egbò àdá àjìnà bí kò já kan kò fi taratara gbádùn bígbà wọn ti ń tọrọ kú fún yẹn gan ẹ sì rí ipò ọba níbẹ̀ òun náà apply fún ni òun náà wà apply fún ni wọn ò fi bẹ́ẹ̀ nígbà tó fẹ́ jọba yẹn tó wáyé pé I'm a good Muslim tó lówó ní interest wọn ò gbé fẹ́ lómi nígbà tí ẹsẹ̀ ìdílé kan ló ń jọba ìdílé kankan ló ń jọba tó wáyé pé I'm a good Muslim I can perform this tradition nígbà yẹn wọn fẹ́ lómi ìjọba but ó perform tradition yẹn ó perform ẹ̀ ó kẹ̀dá sákọ̀ ọ̀rú kan ló yí bírí lọ́lọ́run di mùsùlùmí gbogbo tó ìṣẹ̀lẹ̀ yìí òṣèlú tún wà ń bẹ̀ gbadun wa lọ ka gbogbo òtán Síkírù Adétọ̀nà àbí kíní jẹ́ ìmọ̀ rí pé gbogbo òtán bí kí wọ́n jọ di kúùpù kún kò sí tán kiri kankan nínú gbogbo òtán so ọmọ rẹ wo lẹ fẹ́ kí bò ó bí lẹ́yìn ayé ẹ̀tù bó ṣe rí nìyẹn bọ́ ní mo wá dùn tí àwọn ọba yìí jáde láì jẹ́ ká mọ̀ pé àwọn afọbajẹ ní ìsìn wọ́n ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní tí bíbí tọ́ba ìdájọ́ àti sọ fún ní tí bàbá kábíyèsí tí àti sọ fún wa ni pé èyí tí wọ́n ṣe yìí ó fi kọ́ àwọn afọbajẹ lẹ́kọ̀ọ́ ni ẹni táwọn ò bá mú àwọn gbọ́dọ̀ mọ sí yẹn dáadáa kò ní jẹ́ pé yóò wá sọ orúkọ gbogbo òlú lẹ́nu torí Síkírù Adétọ̀nà ó sì sọ gbogbo ọmọ Ìjẹ̀bú Òde ó sì sọ wọ́n lẹ́nu báyìí torí pọ̀ ọba Àwùjalẹ̀ kì í ṣe pò kéke nínú pò lọ́balọ́ba gbogbo ọmọ Ìjẹ̀bú Òde pátá ó ti sọ wọ́n lẹ́nu àwọn ọmọ Ìjẹ̀bú Òde ló wájíká ló wá ń sẹ́jẹ́ ká mọ̀ pé eléyìí àti bí ọdún bíi márùn-ún ni òṣìṣẹ́ kálágẹmọ gó jáde mọ́ bálágẹmọ òṣìṣẹ́ jáde gan òǹgò lálàáfíà ṣùgbọ́n àwọn mùsùlùmí ti kó sí inú àwọn owó tó ń gbà káàkiri bàbá yìí ó wọ́ fún bàbá yìí débi pé torí pé kò fẹ́ bá Ọọ̀ni tàná kò fẹ́ bá wọn ṣe bàbá yìí wá lọ kọ̀tàn wá sọ wípé bàbá yìí wá sọ fún wa pé Ìjẹ̀bú o Sudan làwọn ti wá ṣé Ìjẹ̀bú Òde nìkan ni Ìjẹ̀bú ló fi jẹ́ pé Ìjẹ̀bú Òde nìkan ni ó wà láti Sudan gbogbo Rẹ́mọ wà ń bẹ Abẹ́òkúta wà ń bẹ Ògùn lápapọ̀ gbogbo yín wà ń bẹ ó ṣe wá lè jẹ́ wípé ẹ̀yin lẹ́wà sọ wípé bàbá yìí ló wá fìtàlélẹ̀ lọ́kọ sórí wípé Ìjẹ̀bú Sudan làwọn ti wá ní tí bàbá yìí ti ń dàrúbọ̀ tí ó ti ń dàrúbọ̀ tipẹ́ ó lè mi fi sọ fún àwọn olóṣùgbò tí wọ́n lọ bẹ̀ pé nígbà tẹ́yìn ti mọ̀ pé ẹ̀yin àti bàbá yìí
ẹ̀ẹ́jọ́ ní nǹkan kan dàpọ̀ ẹ̀ẹ́jọ́ da nǹkan pọ̀ rí ó ti lé yín kúrò láàfin ó ti dáàfin tiẹ̀ ní so yẹ kẹ́ ẹ súnmọ́ bí òkú ẹ̀ tẹ́ ẹ bá wá jẹ́ pé tòótọ́ ẹ bá fẹ́ súnmọ́ bí òkú ẹ̀ gan ẹ lọ tagbára ni tẹ́ lọ fi agbára hàn pé kò sẹ́tẹ́ bí dáa kó sín tẹ́nìyàn kò sí lè dúró síwájú ẹ̀ kírun sí la wọ́n ti da gbogbo ẹ̀rú àti bàbá yìí. àti bàbá yìí aṣọ tí ń dojú ẹrù aṣọ tí ń dojú ìṣẹ̀ṣe bolẹ̀ nílùú Ìjẹ̀bú Òde ó ti dojú ẹ̀ bolẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n atóbi mọ́ ṣe bá wí ni tí ọmọ eke ló fi joyè atóbi mọ́ ṣe bá wí ó ní òsì gbàdúrà rẹ̀ pẹ̀lú bó ṣe ń dojú ẹ̀rú yẹn kò gbàdúrà rẹ̀ ó ti kódà wọ́n ní ọdún ojúde ọba tí wọ́n ṣe wọ́n sọ pé wọ́n ní ìta ọba àbí nǹkan ni wọ́n kọ́dún yẹn tẹ́lẹ̀ òun ló mọ gbàlùmọ̀ kọ̀ọ̀rọ̀ yìí ló wọ wá pé ẹja máa fi ṣe ọdún léyà náà fi ń ṣe ọdún yẹn níjọ́ kẹta léyà ẹ wò tán tí ẹni tí fi balẹ̀ tó ti dàlú ìrú ṣùgbọ́n lójú àwọn mùsùlùmí tó ń jọmọ Ìjẹ̀bú àwọn sì tún rò bí ẹni pé ó sàmọ́ lóore ṣe ẹsẹ fẹ́ gbélé wa fún Fúlàní ni iye oore wo ni ó ṣe ìran Yorùbá níbi pé nígbà pé ó ń tún tàn jù Ìjẹ̀bú kọ ẹ jẹ́ ń gbọ́ bàbá yìí tán kábíyèsí orí yóò ní dàrú ti yín o inú mi dùn torí pé bàbá yìí kábíyèsí jẹ́ ká rí i pé àwọn kan sì wà o tẹ́ pé sì ẹ̀ ṣe o àwọn ò lè fi ṣeré wọ́n sì ti wá ń fi jẹ́ kí gbogbo afọbajẹ́ ó mọ̀ pé tó bá dijọ́ mi èyí yóò kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ̀ ń tẹ́ fi jẹ ẹ̀ẹ́dì kó mọ̀ pé ẹ̀ ń tó lè bá yín sì ṣẹ̀ṣẹ̀ ni ẹ̀yin náà ti wá sí ẹ̀yin náà ti wá ẹ̀yin afọbajẹ́ ẹ̀yin náà ti fi ààyè ọjọ́ kan jálẹ̀ tó ìjọ tí yóò bá ṣe yẹn mọ́ tẹ́yìn náà bá fi discipline tẹ́yìn àfi bá wí. ọba mama wà jáde o Ọlọ́run kẹjẹ ká túbọ̀ dàgbà ká dògbò lágbà Elédùmarè gbogbo ẹ̀yin ọba èèyàn. ṣé ń gbọ́ dájúdájú nítorí káwọn ni pé dájúdájú ọba tí mùsùlùmí bá ti sin wọn kàn ó kú tú ẹ ikú ajá ni ó kú ni irú èyí ò wájà kò wájà o ó kú àkúrun ìtànràn rẹ̀ ò lè sẹ́ kò lè sẹ́ yọ̀ǹjẹ̀ ìtànràn rẹ̀ ò lè sẹ́ yẹ nínú oyè lásán kùn ní mo lè fi ìran rẹ̀ kankan jẹ́ ní Ìjẹ̀bú Òde mọ́ bàbá yìí sì jẹ ó sì jọba ó sì jẹ tàwọn ọmọ rẹ̀ ó jọba ó sì jẹ ti generation rẹ̀ ó jọba ó jẹ ti gbogbo ọ̀nà rẹ̀ ti gbogbo òdì rẹ̀ ó sì jẹ mọ́ ó jọba ó kú ó sì fìtẹ̀ balẹ̀ ó kú ó sì kakùnrin ó kú ó sì lọ. àwọn mùsùlùmí àwọn rábìtù ràbìtà àbí kí ló kọ́ tán pa wọn. wọ́n wá ba ìdílé yẹn jẹ́ àwọn mùsùlùmí wá ba ìdílé yẹn jẹ́ ṣùgbọ́n lójú àwọn báyìí inú wọn mọ̀ dùn wọ́n rò pé làwọn ṣèdílé wọn lójú àwọn báyìí inú wọn mọ̀ dùn. eégún ilé Síkírù Adétọ̀nà kò lè sẹ́ni orí ọba Àwùjalẹ̀ mọ́ ẹ jẹ́ ń gbọ́ bàbá ìtọ́jà ẹ jẹ́ ń gbọ́ kábíyèsí ìtọ́jà rẹ̀. èèyàn kì í bọ́ sómi kó sọ pé tuntun mọ́ wọn ẹni tó bá mọ̀ pé òun lọ́ba jẹ kó lọ gbọ́ bá lẹ̀ kó gbélé fún àwọn tó bá jẹ́ ẹrù ayé tó wà lára tèmi mo sọ fún àwọn ọmọ mi pé ti bá dàgbà máa dá padà torí ẹrù ayé wà. ṣé ẹ gbọ́ ẹgbọ́n tí a bá yẹ sọ wọn ni àwọn ohun pẹ̀lú wájú wa ẹ tó àwọn pé òun lọ́ba jẹ kó jókòó wọ́n máa ń sọ̀rọ̀ nípa àṣẹṣe ìlú tiwọn wípé ẹrù ayé kan wà táyé pé lọ́lù tiwọn òṣàlọ́ba ọgbà gbọ́dọ̀ ní ìkankan tí ó jòkó special lára àìṣe dáadáa àìṣe déédéé mọ́ àìṣe dáadáa mọ́ ló fà á tásì ta àbọ̀ fi ń bọ̀ bá ó lẹ́rù ọba ìwà kábíyèsí wa sọ pé ẹrù ayé tó wà lára àwọn gbọ́dọ̀ gbà padà àwọn oníṣẹ̀ṣe náà fi síbẹ̀ àwọn náà mọ tán fi sáwọn lára tán fi pa àwọn lálẹ́ bá àwọn náà mọ tó wà lára wọn tí wọ́n fi ń jọba tán ìjẹ̀dù jẹjẹ nígbà tí wọ́n bá wá jẹ́ kí oníṣẹ̀ṣe wá ṣẹ̀tọ́ níbi òkú wọn ohun tán gbé sí wọn lá tí yóò sì gbọdọ̀ bá wọn wọlẹ̀
ta ni bó wọn ó sì gbé kó lára wọn padà ó di bàbá mi sọ pé ẹnu ayé tó wà lára àwọn gbúdọ̀ dá padà torí àwọn ọba tó gbèsè lánàá wọ́n dá padà nítorí wọn sọ pé ọba wọn jànú torí wọn mọ̀ pé nítorí gbèsè wọn látàrí gbé padà wọ́n ti mọ̀ pé wọn ò kú ọba ń lọ wọ́n ń bọ̀ ni wọ́n nígbà tán rí kanẹ́tì àbí bò lẹ́yìn lébòsí wọ́n pè wọ́n rí kanẹ́tì ni wọ́n ń lọ wọ́n ń bọ̀ ni ọba èkú ṣùgbọ́n Síkírù Adétọ̀nà kú o òǹkú tiẹ̀ o ayé kí n gbọ́ kábíyèsí tẹ̀ ẹ̀ ní. torí ẹrù ayé wà lára mi kò tó ń pè láṣẹ ọba nìyẹn ọba tí ò jẹ àṣẹ ọba kí ló fẹ́ fi pọ̀ sọ̀rọ̀ báwo ló ṣe fi pa lálẹ́ kan. ṣẹ́gbọ́ wọn ni tó gbé sáwọn lára òòṣà tó wà lára wọn ń pè láṣẹ ọba tí ò bá sí kiri yẹn lára rẹ̀ kí ló fẹ́ fi sọ̀rọ̀ bóun ló ṣe pa lálẹ́ sọ̀rọ̀ tálálẹ́ ò gbọ́ ẹ̀mí àti ìwò kò lè bá lálẹ́ sọ̀rọ̀ kálálẹ́ ò gbọ́ èyí tó kú yìí náà ó sàárẹ̀ kú ni kò lè bá lálẹ́ sọ̀rọ̀ kálálẹ́ ò gbọ́ ó lọ yọdún tó ti wà lórí ààrẹ. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé àwọn mùsùlùmí gan ti parọ́ fáwọn èèyàn wípé oníṣẹ̀ṣe amọ̀ sí fọ́ba tábí kò sì rí bẹ́ẹ̀. ibi tọ́rọ̀ tó wá wà ní kábíyèsí ẹ̀ ń bá morúkọ ẹ̀ ń bá mọba ìlú tí kábíyèsí wà yìí tí wọ́n jẹ́lé lórí ẹ bá mi kí wọn mo lù wọ́n lọ́gọ̀ ẹnu ẹ bá ń kí wọn gbogbo àwọn ọmọ ìlú wọn sì ni mo kí yín ẹ̀yin lọ́ba gidi jẹ́ mo kí yín. èyí tó tún wá sí pàtàkì jù bẹ́ẹ̀ táyì mo rí tápá àwọn mùsùlùmí gbé kiri òun ni ìdájọ́ kóòtù ẹjọ́ tó gbé lọ sí kóòtù níjẹ̀bú tó ń gbé lọ sí Ògùn state kínní kílẹ̀ ẹjọ́ ọ̀hún ni pé ọba yìí náà ni Síkírù Adétọ̀nà yìí náà ni Dr. Síkírù Adétọ̀nà kí n mọ̀ pé lọ́ba òun náà ni ó gbé lọ sílé ẹjọ́ pé àìbáàmọ̀ torí ó ti ń pọ̀ kàkà kú tipẹ́tipẹ́ àìbáàmọ̀ tóun bá kú o kí káwọn oní Òṣùgbó káwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ débẹ̀ o mùsùlùmí náà fẹ́ kó sí òun o ní tó gbé lọ sí ilé ẹjọ́ nù. tẹ́ ẹ bá wo nísìnyí yẹn dáadáa Punch ti gbé tí n bá rí news yẹn àmà upload ẹ̀ Punch gbé àbábọ̀ ilé ẹjọ́ Punch gbé tó dẹ̀ fi ogun ayé báyìí ọba yìí náà ló gbé Dr. Síkírù Adétọ̀nà àbí kílókọ rẹ̀ òun náà ló gbé àwọn ṣẹ̀ṣẹ̀ lọ ilé ẹjọ́ pé àwọn o tóun bá kú o lágbàlagbà àwọn mùsùlùmí ló gbúdọ̀ sí wọn ní àbábọ̀ kóòtù oníṣẹ̀ṣẹ̀ win o ní tí kóòtù sọ ẹni bá ti rí Punch tó jáde yẹn ní tí kóòtù sọ ni pé ọba traditional leaders ni traditional ruler ni tó bá ti kú wọ́n gbúdọ̀ sin according to tradition ní tí kóòtù sọ nìyẹn Punch ti gbé lóyún yẹn jáde ọba tó bá ti kú o gbàdé pé traditional ruler ni oyè tó jẹ nìyẹn wọ́n gbúdọ̀ sin according to tradition tó mọ̀ pé o fẹ́ ṣe traditional ruler tó fẹ́ ṣe anything tradition mọ̀ wulẹ̀ wá jọba ẹkún tó fún ni tí Dìgbòlugi tìgbò náà bá sọ̀rọ̀ àbá ọba wọ́n wá fi bí oní àgbà tí àbọ̀ oní láwà ní tó jáde bàbá tó gba mọ́tò lọ́wọ́ rẹ̀ tí àwọn ìwájú tó wájú ká mọ̀ pé ọba tí Dìgbòlugi tìgbò jẹ àwọn lọ́bì fún ni o wọ́n lọ́bì fún ni o gbogbo yín pátá ẹ̀ lọ́bì fọba ni kíkan ní gbogbo ẹ̀yin ọba ká ẹ wá kí a sọ pé ẹ lọ́bì fún kò sí ẹ̀ tí yóò lọ́bì fọba ní gbogbo yín pé ọba wa mú ilẹ̀ wọ́n wá wọlé wọn wà rẹ̀ tí wọ́n mú wọ́n á lọ gbé fún wọ alẹ́ tí Aláàfin Ọ̀tọ̀ ti ẹ̀ jẹ́ kẹ́yìn yìí ẹ mọ ọjọ́ tí ọba Lámídì tí wọ́n ti kú ni ọjọ́ tí ọba Lámídì ti kú kó tó jẹ́ Aláàfin tuntun yìí Ọwọ́adé àwọn kan ti jà ìdílé Babímbọ́lá ìdílé kíní kẹ̀kẹ́dẹ́ kan tó wá di pé wọ́n wá sẹ̀yìn ọba Ọwọ́adé tí wọ́n lọ fi bẹ̀ ni ẹ bá ní pé wọ́n fi bẹ̀ nìkan irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o lọ bí fún wa fi bì ọ́ tó bá fọba bẹ̀ ọ́ gan tó bá sọ pé ò ṣé ó fọ́ sí ẹni bàbá ta mọ́ndà la òwú ṣùgbọ́n tó wà ní díẹ̀ ẹ fẹ́ ṣe mo tún fàṣìkò kí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé àwọn ìyàwó ọba tó sọ̀rọ̀ nù ó sì kí lórí aládìfá káfàtà kábíyèsí Ọ̀nìrìṣà àwọn aṣojúrúmọlẹ̀ àwọn aláṣẹ kejì Ọ̀ṣánú
bó ṣe jẹ́ pé kò sọ́ba tí ó lẹ̀ sí kankan tó ṣe kó tó dọba gbogbo àwọn bàbá Muslim and Christian tó pọ̀ jù nínú wọn Muslim and Christian tí wọ́n gbogbo wọn ó gbé pati ní ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ìlú Ìjẹ̀bú ò ní bàjẹ́ gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá ojú ní tiwa akàtúntì ká gbélé wa ni títa bá ròyìn kàlà àwùjọ ká sọ tó lórí fọmọ aráyé a sì láwọn ọba tọ́jú ọmọ ọkọ o mo lè sí fàṣíkò kí ọba olówó kúta àwọn ọmọ ọkọ nu ní tó ṣẹlẹ̀ yìí gbogbo ọmọ Yorùbá pátá ló dùn káàkiri àgbáláyé ó dùn wá ṣùgbọ́n wọ́n ní ọgbọ́n òní àgọ́ ẹ̀mí ni nítẹ̀yìn ṣeun ẹrù pẹ́ fi tàbùkù ṣẹṣẹ ni ṣùgbọ́n ẹ̀yìn wọn pẹ́ fi rí wa lágbára ni ṣebí àwọn àdó fi sẹ́sọ̀ kò tó wa yóò lé ni bó ṣe rí nu wúwo ẹ̀ mọ ìbá káàkiri àgbáláyé ojú tẹ́ fi wo ní fọ́ èyí tẹ́ fi gbọ́ òní di mo kí ogun wa pé ilẹ̀ Yorùbá ò ní dàrú arúgbó lámọ̀ sin àgbàlagbà wa lámọ̀ gbẹ̀yà arúgbó wa àrèrógbò àtẹ̀yẹ̀kú láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lẹ́yẹ fá mo ṣẹlẹ̀ àbọ̀rọ̀ ìlàbọ̀yè bó ṣiṣẹ́.